Whoa. Ẹ kú lé làǹkàrà lé gbogbo yín pátápátá tẹ́ bá ń gbọ́ mi, mo kí onílé, mo kálejò, mo kọ́kùnrin, mo kóbìnrin, ẹ kú ọjọ́ mẹ́jọ, ṣàlàáfíà ni. Ẹ̀yin náà mọ̀ pé every Wednesday bẹ́yẹn tí bá ti wà la máa ń ṣe ètò wa, ètò Yorùbá Nation. Ẹ bá mi share ètò yìí, ẹ dẹ̀ bá mi subscribe sórí YouTube channel mi. Jọ̀ọ́ bọ̀, ẹ bá mi subscribe sórí YouTube channel mi. Gbogbo apátápátá ni mo kí lé ní o, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí gbogbo apátápátá pé ṣàlàáfíà ni. Ṣé gbogbo nǹkan dùn? Ṣé gbogbo nǹkan dùn? Gbogbo apátápátá Ọlọ́run ọba á jẹ́ kí àrówó náà o, á jẹ́ ká rí ṣe o. Lórúkọ Ọlọ́run ọba, gbogbo ohun tá a dáwọ́ lé báyìí lórúkọ Ọlọ́run ọba ó máa yọrí sí rere ni. Gbogbo yín pátápátá ni mo kí o, gbogbo wa pátápátá ni mo kí láláìkù ẹnìkan. Ẹ ṣé gan ni, ẹ kú àdúrótì. Fún gbogbo ọmọ Yorùbá tó bá ń gbọ́ mi, Ọlọ́run ní jẹ́ ká rí ikú òjijì lórúkọ Ọlọ́run ọba. Olúwa á dá gbogbo wa sí. Fún gbogbo àwọn tó ń jà fún òmìnira ilẹ̀ ti Yorùbá, torí kò tí ì yẹ lòmíì, kò yá àwọn ẹlòmíì, torí kò sí bá a ṣe fẹ́ sọ́nsìn, kò tí ì yé àwọn kan rò pé bóyá àwa tá à ń pariwo nípa ọ̀rọ̀ Odùduwà nation àmọ́ nǹkan tá à ń ṣe, nǹkan tó fà á ni pé ẹlòmíì máa ń rọ pé kíní kan tó wà bẹ́ẹ̀, kíní ìyàtọ̀ tó wà ń bẹ̀. Èmi náà ò lè blame àwọn tí wọn ò bá join, ṣùgbọ́n tó bá yá tá bá ti ń pariwo táwọn náà ń gbọ́ lóríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn náà máa ronúpìwàdà. Wọ́n á fi pé ẹ jẹ́ ká lọ dìbò, wọ́n á fi gbogbo yẹn lẹ̀. Tẹ́lẹ̀ ẹlòmíín sì sáré káàkiri sìn pé ìbò 2023 kan náà fẹ́ dì ní Nàìjíríà yẹn, gbogbo ẹ̀ lòun bá káàkiri. Ẹ̀yin èèyàn mi, àsìkò ti tó fáwọn ọmọ Yorùbá, àsìkò ti tó fún wa nísìnyí ká dá dúró. Tẹ́ bá tẹ̀ gbọ́ gbogbo nǹkan tí àwọn olórí wa ń sọ ń sìn yẹn rí pé wọn ò náání wa. Gbogbo àwọn tó jó lórí fún wa ń sìn wọn ò náání wa. Ẹ gbọ́ nǹkan tí Ọ̀ṣínbàjò tó sọ. Ó ní tí àwa Yorùbá bá dá dúró, wọ́n ní tí àwa Yorùbá bá dá dúró wọ́n ní àwa ní láti gba visa lọ sí Kano ni. Àwọn nǹkan míì, ìjọba má bínú o, àwọn nǹkan míì tí àwọn politician wa máa ń sọ, eléyìí ti fi yé wa wípé gbogbo nǹkan tó ń rò fún àǹfààní ara wọn ni. Wọn ò rò tèmi pẹ̀lú ẹ, wọn ò rò ti anybody. Gbogbo nǹkan táwọn olóṣèlú yìí ń ṣe, gbogbo wọ́n ṣe ń ṣe máa dà ní tiwọn. Kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ èmi àbí ìwọ. Gbogbo wa pátápátá, gbogbo ọ̀dọ́ tó bá wà nílẹ̀ Nàìjíríà lẹ́ni ni mo kí lẹ́ẹ̀kan sí. Ẹ kú gbogbo ẹ̀, Ọlọ́run á wà pẹ̀lú yín. Nítorí kí ni àsìkò ti tó fún wa ń sìn láti máa sọ̀rọ̀ sókè, àsìkò ti tó fún wa ń sìn láti máa mọ nǹkan tó ń lọ nílùú wa, àsìkò ti tó fún wa ń sìn ká lè gbára wa lẹ̀, àsìkò ti tó fún wa ká lè máa ṣe awareness yẹn fáwọn èèyàn tí ò tí ì gbọ́. Torí ẹlòmíì rò wípé bóyá ọ̀rọ̀ tá à ń sọ a kàn ń sọ dànù ni. Mo rí wípé gbogbo àwọn tó wà agitate fún Yorùbá nation, mo rí pé wọ́n jẹ́ gbogbo àwọn tó wà agitate fún, wọ́n jẹ́ ni tó wà ní abroad, gbogbo àwọn tó wà ní ìlú òkèèrè, tó wà ní ìlú òyìnbó náà agitate fún Yorùbá nation. Mostly ẹni tó wà ní Nàìjíríà gan kò kàn. Ẹlòmíì tẹ́ máa sọ pé kí ló tẹ̀ ń ṣe wọ́n jàre ẹwẹ́ ẹjá fi gbogbo yẹn lẹ̀ o, kíníkan ẹjá máa bá lọ bá ṣe ń bá lọ yìí. Ní orúkọ Ọlọ́run wa, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ìyà ò ní bá yín lára mu lórúkọ Ọlọ́run, òṣì ò ní bá yín lára mu. Gbogbo ọmọ tẹ́ bí láyéláyé wọn ò tún ní mọ̀ ìyà, torí ẹlòmíì wà tó jẹ́ pé ìyà ti bá lára mu, ìyà ti bá mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu, kò sí nǹkan tẹ́ lè sọ, kò lè gbọ́. Àwa náà tá à ń sọ̀rọ̀ lénìí, èmi gan ti rorú ẹ̀rí náà, ṣùgbọ́n gbà tí Ọlọ́run gbé ìṣe ẹ̀dẹ́ tèmi wá rí ìyàtọ̀, lèmi gan mọ̀ pé no, bó ṣe kí ìlú wa kọ́ rí, bó ṣe kí ìlú wa rí kọ́ lórí yẹn. Ẹ wo nǹkan tó ń ṣe ń sìn, ẹ wo Tinubu. Èmi ò ń ṣe olóṣèlú, ẹ bá wo gbogbo program mi kì í sọ̀rọ̀ olóṣèlú, but ẹ wo nǹkan tó ń ṣe. Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń pín kí ni wọ́n tó ń pín, láti bẹ̀rẹ̀ sí ń pín rice, wọ́n náà ń pín nílẹ̀ Haúsá. Ẹ̀yin èèyàn mi, rice yìí náà pín fáwọn baba ńlá baba wa, kànga omi náà gbẹ́ fáwọn baba tó ń fi ba future
irú àwa yìí tán fẹ́ bàjẹ́ bí òjò Ọlọ́run tó gbèsè ẹ̀ dé. Gbogbo ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin bàbá mi, tẹ́ bá bímọ tẹ́ fẹ́ kọ́mọ yín ṣoríire, ẹ má gba ìrẹsì lọ́wọ́ wọn, ẹ má gba ìrẹsì ní ọwọ́ wọn, ẹ jẹ́ ká fi ìrẹsì wọn lẹ̀ ná. Torí lẹ́rọ mi ò wà kán tó máa pín ráìsì wọn à ń jẹun, kán tó bẹ̀rẹ̀ sí ń pín ráìsì fún wa ó ṣe jẹ́, ẹ jẹ́ ká kọ́kọ́ gbé wò báyìí pé ó ṣe jẹ́ ìgbà ìdìbò ni àwọn pípù yìí máa kàn déédéé bẹ̀rẹ̀ sí ń pín ráìsì fún wa. Tí ìdìbò, ẹ jẹ́ ká gbé láti ibẹ̀ pé tí ìdìbò bá ti lè lọ tán báyìí àárí wọn mọ́ nìyẹn. Ṣé ráìsì náà fẹ́ kí ẹlẹ́dàá wa jẹ ni? Ọmọ ìfúlọ̀ràn ni wọ́n, ṣé àjẹ ráìsì rí nílé wa ni? Ẹ lọ pín ráìsì fún wọn. Bí nǹkan tí mo tún bá wa sọ, ẹ lọ máa ka àwọn articles lóríṣiríṣi, ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin aráàlú, àwa aráàlú la lè gbára wa sílẹ̀, ẹ má jẹ́ ká tẹ̀lé àwọn politician yẹn. Ẹlòmíì ò lè gbọ́ bí nǹkan tí mò ń sọ, èmi náà ti wà ní position yẹn ríṣẹ́, èmi náà tó máa bá mi sọ́ngbà yẹn náà mi ní gbọ́, màmá rò pé bóyá kí làwọn eléyìí ń sọ, ariwo náà pa. Ẹlòmíì rò pé nísìnyí Yorùbá nation lè ṣẹlẹ̀, ó máa ṣẹlẹ̀. Kí Britain kan tó kúrò lára Europe, wọ́n jà fún 30 years, 30 good years. Náà ṣe settle in last year or this year, early this year or last year. So nǹkan táwa ń jà fún kì í ṣe ọjọ́ ìní bí kò ṣe ọjọ́ ọ̀la. Nǹkan táwa ń sọ kì í ṣe ọjọ́ ìní bí kò ṣe ọjọ́ ọ̀la. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń wò mí, ẹ jẹ́ kí n sọ nǹkan fún wa. Nígbà tán ti ń pààyàn, àwa tá a fẹ́ lọ dìbò fún Tinubu ni o, tẹni Tinubu ló kàn sìn Yorùbá kan yọ. Ìgbà tán ti ń pààyàn ní ọ̀dọ̀ wa, mélòó ni Ọ̀ṣínbàjò, mélòó ló ṣe nínú ẹ̀? Nígbà tán ti ń pààyàn tí àwọn Fúlàní tó ti ń pààyàn, ẹjọ́ mú bọ̀ èèyàn mi o. Hello? 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 Hello, this is Wilson. I'm calling. Okay, you already called me yesterday. I called you and I told you where I am, but I already told them they want to give us what do you call it, the new promo you guys have. So which I was telling the guy she's not with me right now. She's in Atlanta. So, but they said I have to. She's not living here no more. So if they can't tell me because I'm the one paying the bills and they will do everything, that you forget about it. That's why I already told him yesterday because I have no time. He already called me and I already explained to him. So if okay, I know. I already told you where I am yesterday, and you can see my phone number is the one that you are calling. I'm the one putting it there. So if my phone number is there, definitely that tells you it's me. And I already explained to you that there's no way. I already told her yesterday. She said she don't have nothing to do with that. She told me like I should be dealing with them. So I don't have time much now to sign into the account. Maybe when I'm finished, if I finish what I'm doing, I'm going to sign into the account to check on it, whatever you're telling me, but not right now. So if it's something I can do yesterday, I should have done. But if I'm going to give you guys a call back when I finish what I'm doing, okay? Yeah, no worries. If you have any questions, Okay, I'll call you back. I'm going to call you back in like 2 hours, okay? Okay, in 2 hours. Call me back. I should get into my account and I can change something, whatever, so that you can. So in 2 hours. You're so welcome, brother. All right. Ẹjọ́ ẹ má bínú ẹ̀yin èèyàn mi, ẹjọ́ má bínú. Eye mi ló ka kéétì rí o, iye bọ́ọ̀sì gbùsùbà rẹ o. Kújọ́ mẹ́ta ṣáàlà lọ́ọ̀yà. Olójú edé mo máa rí ọ dáadáa. Ẹ má bínú pé mo sọ èdè mi torí ọmọ Èkìtì ni mí. Mi lè gbàgbé ilé, kò sí ibi tí mo lè lọ. So bí kan tí mò ń sọ lọ lẹ́ẹ̀kan, ẹjọ́ ẹ má bínú, kò lè ṣe kí irú nǹkan bẹ́ẹ̀ má ṣẹlẹ̀. Ẹlòmí àwa kan wà, àwọn nǹkan wà, àwọn ṣẹ́rí lóòótọ́ tí mi blame àwọn tí wọ́n understand wá ń sìn. Ẹ máa rí pé àwa tí à ń jà lórí Yorùbá nation mostly ìlú òyìnbó la wà. Ìdí ni wípé àwa náà ti rí wípé báwo náà ṣe ń ṣe
tí àwọn ará ìlú òyìnbó ní láárí tán ní lọ síwájú àwa náà ti fojú rí ló jẹ́ ká sọ wípé it's time for us to go. ẹ lọ ka àwọn átíkù tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà mo ń bọ̀ ẹjọ́ mo ń bọ̀ ẹ lọ ka àwọn átíkù tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nígbàtí látijọ́ tó ti ń pààyàn nílẹ̀ Yorùbá bóò ni Oyèyè Oge ṣàlàáfíà ni ṣègùn ẹ̀ ń dùn látijọ́ tó ti ń pààyàn nílẹ̀ Yorùbá kí ni vice president wa kí lórí ṣe sí Olóyè Ọ̀ṣínbàjò kò sí nǹkan kan tó rí ṣe kò tí ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ kò sọ anything nípa ẹ̀ ó dákẹ́ síbẹ̀ ni bí olúndù bí ẹmọ̀ kò sí kankan tó rí ṣe sí wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn wọ́n ń báyàwó ẹlòmíì sùn wọ́n ọmọ ọlọ́mọ wọn gé lápá àwọn tó ń lọ sóko wọ́n lọ pa wọ́n mọ́nú oko ṣe rí ẹjẹ́ ń sọ nǹkan fún wa gbogbo àwa tá à ń gbé nígboro wọn máa ń sọ̀rọ̀ yẹn tàbá ní kò kàn wá ń sìn kókó kàn mí àmì ibi tí mò ń gbé kìnnìkan ẹ jẹ́ ká ronú ká rántí àwọn tó ń gbé níbi tó kàn nínú igbó tó ń ṣe oko láìpẹ́ láì jìnnà ṣe bí àìsàn pé oúnjẹ wọn ní Nàìjíríà ni tá a bá tètè tẹpẹlẹ mọ́ nǹkan tá à ń ṣe yìí àwọn Fúlàní yìí máa ṣẹ̀rù bá gbogbo àwọn tó wà lóko wọ́n á lé wọn dànù lẹ́yìn tán bá wá lé wọn dànù tán oúnjẹ á bẹ̀rẹ̀ sí ní wọ́n ní gbòòrò kò sẹ́ni tá a lè lọ sóko nínú àwa Yorùbá àwọn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ń gba ibẹ̀ bọ́n ṣe ń gba ilẹ̀ onílẹ̀ nìyẹn bọ́n ṣe ń gba ilẹ̀ onílẹ̀ nìyẹn ẹ jẹ́ kí n sọ nǹkan tẹ́ bá ka átíkù kan tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń tanra yín jẹ Tinubu ló máa Tinubu gbúdọ̀ lọ Tinubu lọ 2000 ẹ̀ ń tanra yín jẹ ni o ẹ̀ ń tanra yín jẹ ìdí tí mo sọ pé ẹ̀ ń tanra yín jẹ ni wípé ẹ lọ ka nǹkan tí àwọn Arẹwà àwọn Fúlàní tán sọ o wọ́n ti rẹ́dì fún restructuring fún Nàìjíríà ṣùgbọ́n wọ́n ra iye bọ́ọ̀sì àtẹ́tẹ́ bí mo mọ̀ kí ọgbùsùpọ̀ yóò máa pè yín lẹ́yìn ètò àjọ máa sọ̀rọ̀ ní lẹ́nì ẹgbọ́n èyí mi kọ́ sún lọ́kàlọ́kà olójú edé lọ́ọ̀yà ọ mo kí ọ so ẹ jẹ́ ká lọ ka àwọn átíkù táwọn Arẹwà sọ àwọn Arẹwà ń sọ fún wa wípé àwọn rẹ́dì fún ká restructure Nàìjíríà ṣùgbọ́n kan o àwọn ò lè gbé president fún wa o so ẹ má jẹ́ káwọn olóṣèlú máa tàn yín o sẹ́yìn ẹlòmíì tó bá ń tàn yín sìn tó bá ń fi ráìsì tàn yín tó bá ń ṣe gbogbo ẹ̀ náà o wọn ò ní sòótọ́ fún wa ṣùgbọ́n téèyàn bá ń ṣe ìwádìí tó bá ń wádìí lóríṣiríṣi èèyàn máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n rẹ́dì fún ká restructure Nàìjíríà but a lè jẹ́ president wọ́n náà ní gbé fún àwọn ni wọ́n ní president position so ẹ má jẹ́ ká máa tanra wa ẹ má jẹ́ ká máa tanra wa débi pé ìdìbò tó ẹlòmíín sìn báyìí ó ti kú sórí pé Tinubu fẹ́ di kí lórúkọ ẹ̀ president nsìn ó ti gbogbo nǹkan tí ọkùnrin rò nìyẹn kò ro life ẹ̀ kò ro lé ayé mo máa ń sọ fáwọn abiyamọ tẹ́ bá wò mí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ bá wò mí lórúkọ Ọlọ́run bá ẹ máa jèrè ọmọ yín ení ni wípé ayé ọmọ ẹni kó kọ́kọ́ dù ìwọ tó o bá jẹ́ obìnrin tó bá wò mí tó bá wà ní Nàìjíríà tó ń bá wọn ṣe pátì wèrè kan kiri tó ń fi ẹ jẹ oyè kankan bẹ́ẹ̀ tó ń fún ẹ kọ́kọ́ du ayé ọmọ ẹ the first thing nìyẹn tó bá du ayé ọmọ ẹ láyé tiẹ̀ lè fi dára má fi ayé ní tó ń ṣe pátì tó ń ṣe PDP APC whatever tó bá ń pè bà ayé ọ̀la ọmọ ẹ jẹ́ torí ìgbà tí o ò rójú ráyè tọ́jú àwọn ọmọ ẹ ìgbà tó ò rójú ráyè tọ́jú àwọn ọmọ ẹ tó ń bá àwọn APC PDP kiri báwo ni ọ̀la àwọn ọmọ ẹ tiẹ̀ ṣe rí nǹkan tó yẹ ká kọ́ gbájúmọ́ nìyẹn àwọn pípù yóò náání wa àwọn pípù yóò mọ̀ bá rìn àwọn pípù yóò tẹ̀ fẹ́ wọn mọ̀rú position tá a wà mo máa play àwọn kinní kan fún wa ká lè mọ irú àwọn yẹn tá à ń bá dé o ṣé rí ẹmọ nǹkan tó ṣe fún Benue governor nígbà tó fẹ́ pa gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń sáré gidi ní ohun tẹ́lẹ̀ pé kò lè kàn yín tẹ́ni kẹrù pé irọ́ ni o ìdìbò yìí àjọ máa dì í ni ọba tán jí gbé dè ní ìyá àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ sọ́ba yẹn ní Nàìjíríà ọba tán jí gbé lọ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ọba yẹn dì sí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bóyá ọba yẹn kú ni o bóyá ó yè ènìyàn tán náà fẹ́ gba 200 million kò dẹ̀ sí kan to tell you kò dẹ̀ sí kankan nínú àwọn ọba ilẹ̀ Yorùbá tó sọ̀rọ̀ nípa ọba yẹn mọ́dé ní kò sí kankan nínú ọba ilẹ̀ Yorùbá tó sọ̀rọ̀ nípa àwọn ọba yẹn
dèní nígbà tán jí odidi olóyè nìyẹn o ká wá sọ pé ẹ̀yin aráàlú torí ẹni tá a bá sì ń sọ fún wípé kó support Yorùbá nation tí ò bá support ẹ̀ mò ń bọ̀ mò ń wá nǹkan kan ni o òun ló mọ̀ bọ̀ tó máa yé oníkálukú tó bá yá. ṣe rí ẹ jẹ́ kí n play fídíò yìí fún yín kẹjẹ́ ká wo nǹkan tí àwọn pípù yìí ní lọ́kàn àwọn tá a pè ní Fúlàní tán ní lọ́kàn gbogbo ìwọ tó bá wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire tó bá jẹ́ mùsùlùmí ṣé ní nǹkan tá à ń fà kì í ṣọ̀rọ̀ mùsùlùmí o kí ni máìkì mi ẹ̀dá kò lè Yorùbá mùsùlùmí àti kírísítẹ́nì òun kọ́ là ń fà yìí o. ẹ jọ̀ọ́ ẹ má bínú eléyìí ò bá ọ̀rọ̀ mùsùlùmí àti kìrìsẹ́nì òun kọ́ là ń fà lénìí à ń fa bí ìlọsíwájú ṣe máa bá wa nílẹ̀ Yorùbá lọ́jọ́ ọ̀la ni torí ẹlòmíì máa rò pé torí pé ẹlòmíì tẹ́ ń sọ pé torí pé àwọn àbókí yẹn mùsùlùmí ni wọ́n kò yẹ ká máa bá wọn jà kò sẹ́ni tó bá wọn jà àwọn náà bára wọn jà kò sẹ́ni tó bá wọn jà àwọn náà ń bára wọn jà gọ́vnà tó sọ̀rọ̀ nípa wọn ẹ jẹ́ ká wo nǹkan tó ṣe fún gọ́vnà yẹn mo ń bọ̀ o. Did you leave your wallet, purse, or cash at home? Make paying with your phone happen with Google Pay. Unlock your phone. tá bá nínú Hold it near the gọ́vnà méjì báyìí reader, and you're done. tó ń sọ̀rọ̀ báyìí It's simple. gbogbo nǹkan ó máa létò. So if we adopted presidential ẹ máa gbọ́ nǹkan tí gọ́vnà yìí sọ torí pé gọ́vnà yìí sọ̀rọ̀ wọ́n fẹ́ pa á torí pé gọ́vnà yìí sọ̀rọ̀ wọ́n fẹ́ pa á ẹ máa gbọ́ o. system of government from America, why can't we adopt ranching from America? Of course, we have done that in Benue State here, and you have seen that it has succeeded. So this question of erasing those who oppose to Fulani men. I also heard about the press statement issued by the presidency when the governor of Ondo issued a 7-day ultimatum that the Fulani should leave the forest. The presidency came out swiftly and said that it is wrong for him to say that. But when people are killed in Benue, killed in Ondo, killed in Ekiti, killed in Taraba, killed in Jigawa, killed in Zamfara, killed in all these places by these herdsmen, and they come out, there is one Fulani social cultural organization called FUNA, who came out and claimed responsibility and said that they are going to do more. They will mobilize Fulanis from all over the place to come and take over Nigeria, that it is their ancestral land. ṣé ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀sí ń lọ church ẹ jẹ́ kí n tún kíní play fún wa kẹ́ gbọ́ bóyá ẹ gbọ́ dáadáa ṣé nígbà tí mo wà ní Nàìjíríà èmi náà ò believe ẹ̀ nígbà tí wọ́n fẹ́ sọ Nàìjíríà di ẹlẹ́sìn kan ṣoṣo torí wọ́n tó mo máa ń sọ̀rọ̀ ẹlòmíì gbogbo nǹkan ẹja lọ sórí òkè ẹja lọ sórí òkè orí òkè ní kíní kan Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé orí òkè tó wà yẹn làwọn Fúlàní ti máa ń fi àdá gé e lórí ibi tó ti ń ṣorí báyìí tó ṣe ń gbọ́n orí lọ́ máa gé orí náà kúrò lọ́rùn ẹ̀ nígbà míì action ló gbà mo kọ́kọ́ kí gbogbo àwọn tó ń agitate fún Yorùbá nation pátápátá ẹ ṣe gan ni bí kan tí mo sọ mo ní most of the people tí mo máa ń rí ó jẹ́ àwọn tó wà nílùú òyìnbó ìdí dẹ̀ ni wípé a ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú òyìnbó àwa náà ojú ti wá là nílùú òyìnbó pé bó ṣe yẹ kílé ayé rí leléyìí even mostly àwọn tó wà ní Nàìjíríà gan sìn wọ́n tún blame àwa tá wà nílùú òyìnbó ni pé kí náà ń ṣe gan kí ló dé tó máa pariwo pé kí Yorùbá kúrò àánú ẹ̀ ń ṣe mí ẹ̀yin èèyàn mi ní Amẹ́ríkà tá à ń gbé ń bí wọ́n gbé ẹ̀sìn sọ́tọ̀ ẹ̀sìn tí gbogbo wa gba wèrè Nàìjíríà tó yẹ pé ẹni tó bá ti lọ ṣọ́ọ̀ṣì Nàìjíríà ń sìn báyìí ẹlẹ́ṣẹ̀ ní lójú ti gbogbo wa tó bá bá ó lọ ṣọ́ọ̀ṣì ó ga ó lọ sí mọ́ṣáláṣí àwọn Amẹ́ríkà nígbà tí mo dé ìlú yìí wọ́n gbé ẹ̀sìn wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ tó bá tó táìmù tó yẹ kán sin Ọlọ́run wá ń sin Ọlọ́run tó bá tó táìmù iṣẹ́ wọ́n á ṣe iṣẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ pé pásítọ̀ Redeem àbí pásítọ̀ church kan ní Nàìjíríà ẹ nígbà tó ti débí pé orí òkè mélòó ló ti ń lọ eléyìí tá wèrè tá à ń ṣe ní Nàìjíríà ó lọ sórí òkè ní ó gbàwẹ̀ ní
bó o bá wá síbi iṣẹ́ ń bí kò jẹ́ reverend wọ́n á sáàkì ẹ bó o bá wá síbi iṣẹ́ ń bí wọ́n á ní kó lọ jókòó sílé ẹ kó lọ máa sin Ọlọ́run yẹn nílé ẹ ni gbogbo mentality tá a nìyẹn ní Nàìjíríà yẹn kò wọ bí ìyẹn ní nìyẹn ìkejì ni wípé mo rí nílùú yìí pé o ò lè wá fi ẹ̀sìn títí ẹ kó máa fi disturb tèmi nílùú yìí kò possible tẹ́ ẹ bá dé ìlú òyìnbó níbí tẹ́ ẹ bá dé ìlú òyìnbó ẹ máa béèrè pé ṣáwọn èèyàn ń lọ ṣọ́ọ̀ṣì ni ẹ̀yin kan máa béèrè ìdí tó lè fi mọ̀ pé àwa ń lọ ṣọ́ọ̀ṣì níbí ni pé tó bá jọmọ Nàìjíríà ẹ pàdé ní church ló lè fi mọ̀ pé àwọn èèyàn lọ church níbí ṣùgbọ́n délé tó máa kórè ẹgbẹ̀yẹgbẹ́ káàkiri táriwo máa pọ̀ lójú títì tí gbogbo wọn àtẹni tó sick tán jẹ́ kó sùn ní Nàìjíríà yẹn wọn ò bí ẹrẹ tó bá lu ìlú tí ò ṣeé ṣe ń bí inú Kérèmánjélò àti wọ́ àti lu ẹ inú wọn ni tó bá ti wọ́n ní lẹ́ẹ̀mejì pásítọ̀ yín máa lọ ṣẹ̀wọ̀n pẹ̀lú sùúrù mi tí ìjírí lamẹ́ríkà tí mo wá kí máa gbọ́ lẹ́wọ́ kí bá rọ́lẹ́ wọn tó bá ṣe lẹ́ẹ̀kan tó bá wọ̀nù wọn ẹlẹ́ẹ̀kejì dàdáni tó gbẹ́nu ókè yẹn ìkejì báyìí á rí pé ẹ̀wà ló ń jẹ and ẹ jẹ́ kí n tún wá sọ ọ̀kan fún wọn gbogbo wa àdúrà dẹ̀ wá ń gbà ń bí ju Nàìjíríà lọ because everything ó kàn lọ létòlétò ni o ò lè fi tiẹ̀ disturb tèmi mi lè fi tèmi disturb tiẹ̀ tí ṣọ́ọ̀ṣì ẹ tó bá fẹ́ lùlù wọn ò ní kẹ́ má lùlù wọ́n ń jó ń bí ṣùgbọ́n kan wà ní wípé wọ́n tó débi pé wọ́n ṣe soundproof síbẹ̀ tó jẹ́ pé kò lè disturb ẹni tó bá ń sùn àbẹ́ni tó jẹ́ pé ó sick tó lọ torí tẹ́lómi ní Nàìjíríà ń sìn báyìí téèyàn bá sick ní Nàìjíríà ń sìn báyìí bóyá ó ń sùn nínú ilé ẹ̀ àwọn ariwo yẹn wọ́n á dúpọ̀ wọ́n gbogbo tó bá lọ sí ṣọ́ọ̀ṣì ń pé ẹjọ́ ẹ bá mi rọ kíní ìlàrú ẹ̀ kí ilé nǹkan náà kíní kan kíní àwọn èèyàn ló tún máa bú àwọn tó ń sin náà ni o àwọn ló tún máa bú pé kí ni ṣe àná ní ara wa àná ní ewúrẹ́ àná ní so àwọn kan yẹn gan tún affect life wa àwọn kan bẹ́yẹn gan tún affect life wa so irú àwọn ìwà bẹ́yẹn òun ló jẹ́ kí wàhálà pọ̀ ní Nàìjíríà no one can disturb anyone bẹ́ẹ̀ ni ìyá mi àbí ṣe bẹ́ẹ̀ yín náà lọ ṣọ́ọ̀ṣì bí ṣe bẹ́ẹ̀ yín lọ ṣọ́ọ̀ṣì bí àbí ìgbà míì mo máa ń tẹ́ máa jó ní ṣọ́ọ̀ṣì náà kẹ́ wá ní Amẹ́ríkà tẹ́ wà ní New York tẹ́ wà ẹ wá sí lẹ̀kùn ṣọ́ọ̀ṣì yín lẹ̀ torí kan lè mọ̀ pé ṣọ́ọ̀ṣì wà ń bẹ̀ yẹn ẹ wá sílẹ̀ pẹ̀lú kẹ́ wá máa lùlù gbogbo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó nínú ṣọ́ọ̀ṣì náà ṣe máa máàṣì yín wọnú kíní mọ́tò yín wọ́n máa búùkù olúwẹ̀ ẹni tó bá ti wá wọ̀nù yín lẹ́lẹ́kìí tán wọ̀nù yín lẹ́lẹ́kejì irú àwọn ìwà bẹ́ẹ̀ yẹn mo rí pé ìsìnlọ́run wa ní Nàìjíríà ṣe kárí mi ni ìsìnlọ́run wa ní Nàìjíríà ṣe kárí mi ni ká lè mọ̀ pé mò ń lọ àgélé àyè alágbájá kúkú ń lọ ṣọ́ọ̀ṣì ń tiẹ̀ àwa ń sin Ọlọ́run káwọn èèyàn lè mọ̀ pé à ń sin Ọlọ́run ni ṣùgbọ́n l'Amẹ́ríkà kò sẹ́nìkan tó rẹ́nìkan sí lọ́hùn ò sí lọ́hùn kò sí kinní kan wá rí mi ní ṣọ́ọ̀ṣì ni so mo kò yàbàrà wá báyẹn torí ìdí tó kẹ́ kí n máa sọ lẹ́yìn ni pé nípa ti Yorùbá agitation tí mò ń sọ kò ń ṣe ọ̀rọ̀ ẹlẹ́sìn ń ṣe ọ̀rọ̀ mùsùlùmí àbí kìrìsìtẹ́nì ọ̀rọ̀ tó jẹ́ pé á jẹ́ kí àwa ọmọ Yorùbá ká dé ibi ilẹ̀ ìlérí ká lè dé ibi tá à ń lọ ni nǹkan tó máa gbà wálẹ̀ lọ́wọ́ pípa tí àwọn Fúlàní ń pa wá ni nǹkan tó máa gbà wálẹ̀ lọ́wọ́ nǹkan tí àwọn olóṣèlú wa tó ń fojú wa torí a máa rìfọ́ọ̀mù gbogbo kí lórúkọ ẹ̀ lọ́ọ̀ tó ń gbé kalẹ̀ yẹn a máa rìfọ́ọ̀mù ẹ̀ débi pé kò sólóṣèlú kan tó máa ní agbára láti lè gbẹ́ nìkan létí kò sólóṣèlú kan tó máa ní agbára láti sọ pé bóyá òun kówó jẹ competition ní Nàìjíríà bẹ́ẹ̀ ni ìyá mi competition ní Nàìjíríà ní religion káàdìdé ò lọ ṣọ́ọ̀ṣì àìwọ kìnìkan àsìn lọ́hùn ẹ jẹ́ ń sọ ọ̀rọ̀ ìsìnkọ́ mo bá lè ní oníkan tí mo fẹ́ sọ ṣùgbọ́n mo kàn fẹ́ sọ ni tí èèyàn bá wà l'Amẹ́ríkà ń bí tó bá jẹ́ pásítọ̀ tó bá ní kí n mọ́ wá kóun ṣe nǹkan fún mi ó prefer kí n fún pásítọ̀ tó wà l'Amẹ́ríkà ń bí ju pásítọ̀ tó wà Nàìjíríà lọ torí àwọn tó wà Nàìjíríà rẹ aláriwo ni wọ́n ariwo lásán náà kàn ń pa kò sí kankan sílẹ̀ tó gbọ́ lọ́hùn gbọ́ wọ́n kàn ń pariwo ni ariwo ni náà máa káṣe kárí mi kán máa gbọ́n rí kán máa ṣe gbogbo ẹ̀ ní olùmí kan lè sọ pé òun àṣepè fún lágbájá wọn àti so to tell you guys ni pé nǹkan tó jẹ́ kí n wà ní pé ìlú tòrò la lè fi lọ sórí òkè o ìlú tòrò la lè lọ sórí òkè ìlú tòrò ló lè lọ mọ́ṣáláṣí ṣe ráwọn Fúlàní tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí wọn ò mọ mùsùlùmí wọn ò mọ kìrìsìtẹ́nì wọ́n máa ń géèyàn lórí bó ṣe wù wọ́n ni tí àwa bá ń pariwo kò kí ṣe pé báyà ètì ẹnìkan àbí afẹ́dógúnlẹ̀ torí nǹkan tó ń sọ fún wa nìyẹn ẹlòmínà àwọn fẹ́ dógúnlẹ̀ níjà ẹ jẹ́ ká máa bá lọ bá ṣe ń bá lọ yìí
ẹ wo Nàìjíríà máa dá jàre, ẹnu la fi ń sọ pé Nàìjíríà dá, kò sí action. Tá bá dẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀, ẹnu ẹ̀ la wà yín tí kì í bólówó nú. Ẹgbẹ́ gómìnà yìí ti gómìnà Benue tó against àwọn Fúlàní. So if we adopted presidential system of government from America, why can't we adopt ranching from America? Of course, we have done that in Benue State here, and you have seen that it has succeeded. So this question of erasing those who oppose to Fulani men. I also heard about the press statement issued by the presidency when the governor of Ondo issued a 7-day ultimatum that the Fulani should leave the forest. The presidency came out swiftly and said that it is wrong for him to say that. But when people are killed in Benue, killed in Ondo, killed in Ekiti, killed in Taraba, killed in Jigawa, killed in Zamfara, killed in all these places by these herdsmen, and they come out, there is one Fulani social cultural organization called FUNA, who came out and claimed responsibility and said that they are going to do more. They will mobilize Fulanis from all over the place to come and take over Nigeria, that it is their ancestral land. Presidency did. Ìdí tí wọ́n fi play video yìí ni pé ìwọ tó bá ṣì ń gbé nígboro tó rò pé kò lè kàn ẹ́, mo fẹ́ kó wọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kaduna, àwọn Boko Haram bó ṣe lọ ń bọ̀m̀bù àwọn èèyàn, kó má bàa ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà, ní ilẹ̀ Yorùbá làwa tètè ń pariwo ń sìn, kó má bàa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá làwa tètè ń pariwo. Not say anything, but they quickly ordered the arrest of an activist who stood up to speak and to work against his people. What else will you do? When you see your people being killed, you see your people's farm being razed down, being eaten up by herdsmen, what else will you do as a patriotic person of that community? What else will you do? It's just the same thing. The World Terrorist Index have described Fulani as the 4th terrorist group in the world. But up to today, they have not cared, the federal government have not cared to declare herdsmen as terrorist organization. And they have gone further to form Mieti Allah, Katan Hore, Mieti Allah, Katu Breeders, Mieti Allah, this one, Funam, that one. And federal government is romancing with them. And federal government comes out to defend them. Anything time something happens to them. But when they cause pains in the lives of other people, federal government will keep quiet. Federal government have gone ahead to ban iPod. Why can't they ban? What did iPod do that they went ahead and banned them? This one that Fulanis are taking over everywhere under the watch of the presidency, and they're not saying anything. What is the meaning of that? What are they trying to say? When you talk, they will come after you. Some people are afraid in this country to talk because if they come, EFCC will come after them. ICPC will come after them. Security agencies will come after them. They did that to me. And I went to court against them and I won. They did that to me. They tried to impeach me. But by the grace of God, I survived. So these are the issues. So why do you need to go and talk of that man must be arrested? How about the Fulani men that kill people, remove people's eyes, give people gradual killing? Have you made any attempt to arrest them? All these things are all over the place on social media. And that is why I'm calling on Mr. President to act fast. Otherwise, it will be late. And all of us will be consumed. We may wake up one day and we'll discover that we don't have a country called Nigeria again. And the only way to do it is for our leader, the president, to come in and act fast and behave like a president who is for everybody and is for nobody. But the way the presidency is behaving now is a contradiction to what he told us and the oath of office that he took.
Thanks for checking ṣe out. rí gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ kíní yẹn gbogbo àwọn tá à ń sáré káàkiri fáwọn politician lẹ́nìí tá à ń sáré fún APC bóyá Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká mo fẹ́ bèèrè lọ́wọ́ kankan lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà one thing ni pé àwa tá a jẹ́ ọmọ Nàìjíríà ṣé ọmọ Nàìjíríà ni wá ní àbá kan yíyá bẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn mostly àwọn tí ò kú ní Nàìjíríà lẹ́nìí tọ́lọ́ ń gbẹ̀mí wọn là àwọn tó wà l'Amẹ́ríkà àwọn tó wà nílùú òyìnbó ló sì ń support wọn nínú kan máa ṣe foundation nínú kan máa ṣe kinní kan máa ṣe gbá fún wọn ló jẹ́ kán sì máa wà lórí iyẹ̀ èèpẹ̀ tí president Nàìjíríà bá sick ó gbéra ó di lóyìnbó kí ni president Nàìjíríà ṣorí tí ọmọ Nàìjíríà ordinary citizen tí ò ṣorí ọjọ́ wo lẹ rí tí president America àbí prime minister Britain ni o tára ẹ̀ ò dá tán gbé wá sí Nàìjíríà ó wà Nàìjíríà wọn fẹ́ lọ tọ́jú ẹ o tí gbogbo yẹn ò bá tẹ̀ yé wa ṣé àwọn tó ń ṣe lórí wa yìí ṣé wọn ò lójú tì ní ẹ wo gbogbo hospital wa ẹ wo bí tán pè ní hospital ní Nàìjíríà ẹ béèrè lọ́wọ́ àwọn tó ń ṣe ní hospital bí ibi tán bá pè ní hospital gbọ́dọ̀ mọ́ ni ó máa clean kò ní sí eruku kò ní sí anything ẹ wo gbogbo àwọn hospital Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń support Nàìjíríà mo kàn point sí yín o ìwọ tó bá jẹ́ ọ̀dọ́ ń sìn tó bá wà ní Nàìjíríà má bá wọn support ìlú wèrè mọ́ má support Nàìjíríà mọ́ jẹ́ ká jà fúnlẹ̀ wa ẹlòmíràn rò pé kò lè ṣeé ṣe ẹlòmíràn kò lè ṣeé ṣe kì í ṣe nǹkan tó máa ṣeé ṣe ní òòjọ́ Oòduà nation tá à ń sọ yìí kì í ṣe pé bóyá ọkàn dédé máa no àwọn ọ̀jọ̀gbọ́n ń ṣiṣẹ́ lé lórí ẹ jẹ́ kí n fi yé yín àwọn politician wa tá à ń tẹ̀lé yìí tán bá kówó jẹ tán bá ti gbé wọn débi tán ti fẹ́ máa ṣẹjọ́ wọn báyìí wọn á dákú nínú nǹkan máa fi nǹkan há wọn lẹ́nu kẹ́ tó mọ̀ wọn á gbọ́n wá sílùú òyìnbó ẹlòmíì wà ní Nàìjíríà yẹn typhoid fever 2,000-3,000 ló ń pa dànù wọn ò tú hospital wa ṣe ó dìgbà tí a bá lè dúró ti àwọn politician yìí pé ó lọ́bì kankan tára ẹ̀ ò bá ti dá kán gbé lọ sí lùtù àbí kán gbé lọ sí kinní kan tó náà kó náà fojú wi náà nǹkan táwọn mẹ̀kúnnù tó ń ṣẹlẹ̀ sáwọn mẹ̀kúnnù kí òun náà kó rí kó ní feeling ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí mò ń sọ ń sìn ẹ rí pé àwọn ẹlòmíì wọn ò tí ì létí ìgbọ́ wọ́n ṣe máa tẹ̀lé òṣèlú ní àìrọ̀ Yorùbá ló kàn ó ẹlòmíì tẹ̀ sọ fún mi ó ṣe jẹ́gbà tó kàn wá Yorùbá làwa sọ pé àfẹ́ ṣe kinní kan kò kàn àwa Yorùbá tí Tinubu bá jẹ gọ́vnà lẹ́nìí ó kàn pẹ̀lú fámílì ẹ̀ kò kàn ẹni tó wà lẹ́kọ̀ọ́ kò kàn ẹni tó ń ti wí báyìí kò kàn kankan kò kàn wọ́n wọn ò rí ẹ wọn ò mọ̀ ẹ wọn bó lọ sọ́fíìsì gangan ò lè rí wọn kò kàn àwa Yorùbá ká má fi yẹn tàn wá jẹ pé ìgbà tó kàn àwa Yorùbá làwọn kan sọ pé kinní kan kò kàn wá ẹ má jẹ́ ká máa fi tán ẹ̀kọ́ tán náà fúnra wa jẹ àwa tá à ń pariwo pé Yorùbá nation kí ni kò kì í ṣe pọ̀ téèyàn bá rí iwájú bó ṣe rí látọjọ́ tá a ti ń dìbò kí ni nǹkan tá a rí ń bẹ̀ kí ni nǹkan tá a mú bọ̀ ń bẹ̀ kò sí anything àwọn tó jẹ́ mẹ̀kúnnù ní Nàìjíríà kí làwọn ìjọba ṣe fún wọn àwọn tó jẹ́ kí ni ìjọba Nàìjíríà ti ṣe fún wọn ẹ jẹ́ kí mo ń wá ọba yìí ni mo ń sọ ẹ jẹ́ kí n play fídíò ọba tí wọ́n jí gbé lọ kẹ wá mọ̀ pé àwọn ọba wa ń gbà míì nílẹ̀ Yorùbá ṣe rí mo sọ fún ní program tí bá ń ṣe Ọlọ́run má jẹ́ kí n bá wọn bú ọba kò sí kan míì ní bú wọn ṣùgbọ́n ẹjọ́ mò ń bọ̀ o. Hello. Mo wà ń bí iṣẹ́ ń sìn ṣé kò sí. Ìgbà wo lẹ fẹ́ lọ? Mo wà ní Ireland ń sìn mo ṣe nǹkan lọ́wọ́. Mo wà ní Ireland mo ṣe nǹkan lọ́wọ́ ń sìn ẹ bá ti pè mí láyé ní 30 minutes before kẹ́ tó máa lọ. Ìgbà wo lẹ gbọ́dọ̀ débẹ̀ yẹn? Kí ni time sọ́nsìn?
mi lè dọ́dọ̀ yín kí n má parọ́ torí mi fẹ́ kó dàbí tọjọ́ yẹn lórí mo ṣe bẹ̀rẹ̀ sí nǹkan mi lè dọ́dọ̀ yín mi lè dọ́dọ̀ yín. All right. Okay. All right. Ẹ jẹ́ kí n mọ̀ ní táìpẹ́ ọ̀la lẹ fẹ́ nílẹ̀ nídìí ẹ jẹ́ kí n ti mọ̀ níbi rẹ̀ ní màá lè sọ fún yín bí ìrìn mi ṣe rí ṣe ti gbọ́ ní táìwọ̀n níjọ́ Friday nǹkan tó bá jẹ́ after tó bá di Friday yẹn nǹkan bí after 2 yes mo wà free. Okay Friday ngbà ẹ jẹ́ kí n mọ̀. All right. Okay. All right, ma. Yes, ma. Okay, ma. Send the address to me at the man 30 minutes before that, so that ma lè tètè ma ṣe mọ̀ pé ńgbà míì èèyàn máa ń gbàgbé nǹkan. Ẹ ti sọ fún mi. Okay. All right, ma. Okay, ma. Yes, ma. Okay, ma. Yes, ma. Ẹ jọ̀ọ́ má bínú jàre. So ẹ jẹ́ kí n play ọba kan fún yín. Mo sọ̀rọ̀ nípa ọba yìí. Ọba tán jí gbé. Mo ń bọ̀. Gbọ́ nǹkan kan nípa ọba yìí torí ìwọ tó bá nígbà tó bá ti lè máa jí ọba gbé nílẹ̀ Yorùbá ń sìn. Tó bá ti lè máa jí ọba gbé. Mi mọ̀ bí tiẹ̀ ṣe jẹ́ ni o. Mo ń bọ̀ o. Nígbà tó bá ti lè máa mú kí wọ́n jí ọba gbé mo fẹ́ mọ̀ bí tiẹ̀ ṣe jẹ́ láti ìgbà tó ti jí ọba yìí gbé àgbọ̀n nǹkan kan nípa ẹ̀. When it's by some men, the government took him away while leaving his car on the road. Ogun State Command confirming the traditional ruler in Ogun State was recently kidnapped by unknown gunmen. The monarch Alade Meta of Imokwe land in Ijebu-Ode area was reportedly abducted when his vehicle was intercepted by some men. The government took him away while leaving his car on the road. Ogun State Command confirming the incident revealed that they are on the trail of those who kidnapped the monarch. Omotayo Adeshola, the monarch's wife, revealed that the abductors of the king called them with his phone. According to her, she said they were speaking to the king in Pidgin English, and king later asked his family to get 200 million naira to secure his own release. King Omotayo Tajudeen's wife begged for public support as she cries out that the family does not have the required 200 million naira demanded by the kidnappers to secure her husband's release. She up. Tó bá ti lè máa jí ọba gbé nílẹ̀ Yorùbá ẹ jẹ́ káwa tá à ń gbèlú ká máa múra. Gbogbo wa tá bá ń gbèlú ká máa múra torí à ń sọ̀rọ̀ nísìn. Ṣé rí nípa ọ̀rọ̀ Yorùbá nation táwa ń pariwo ó máa yàtọ̀ sí nǹkan tó wà ní Nàìjíríà ń sìn. Torí àwọn tó bá máa jẹ́ olórí ńbẹ̀ a máa yàn wọ́n ni. Kò ń ṣe lé irú dàpọ̀ mọ́ ṣàpàtàn ṣe nísìn. Kò ń ṣòun because kò sí kankan ní Nàìjíríà mọ́. Àwọn Fúlàní yẹn wọ́n ti mọ̀ pé àwa Yorùbá ẹnu wa oko. Wọ́n dẹ̀ fi nísìn báyìí tó fẹ́ restructure nísìn báyìí wọ́n ti mọ̀. Okay má worry ẹ fáwọn Yorùbá yẹn nípò kan tá bá ti lè fún wọn nípò báyìí wọ́n máa panu wọn mọ́ ni. Gbogbo eléyìí tó ń sọ yẹn fún àwọn olórí wọn fi àwọn tó ń pariwo nísàlẹ̀ yẹn fi wọ́n lẹ̀ lórí àwọn kan tó ti ń ṣe fún wa tipẹ́tipẹ́. Àwọn wo ló fẹ́ bà ayé wa jẹ́ àwọn politician àwọn bíi ta ni àwọn Tinubu and co because wọn rán èmi wọn rán yín kò sí kan tó kàn wọ́n àwọn wọn ló ń gba tó gate gbogbo wọn ló ń gbowó lẹ̀ náà ń gba gbogbo ẹ̀ so gbogbo eléyìí táwa ń ṣe ṣé rí tábà ní kò yẹ kéèyàn sọ̀rọ̀ lórí Nàìjíríà àwọn tó wà nílùú òyìnbó gan ni ó yẹ kó sọ̀rọ̀ lórí Nàìjíríà rọ̀mọ́ rárá àtọ́ àwọn gan ni ó yẹ kó sọ̀rọ̀
torí lómi sọ wọ́n wà nílò ìbò wọn máa sọ̀rọ̀ nàìjíríà ṣe mọ̀ ọ̀kan tó ṣẹlẹ̀ ń bí ni àwọn kan ló yẹ kó dákẹ́ àwọn kan ló wá ń pariwo pé ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ẹlòmíì ráìsì àjẹkù tó máa ń gbélé lọ́wọ́ yẹn ó ti mọ́ lára ẹnìkan sẹ́ǹdì kinní kan sí mi fún gbogbo àwọn ọmọ èkìtì pátápátá ẹnìyẹn sẹ́ǹdì nǹkan kan sí mi tán ní wọ́n ṣe ìdìbò kan láìpẹ́ yìí ní èkìtì state tí àwọn kan para wọn ọlọ́pàá àwọn kan bẹ́ẹ̀ or something like that ẹnìyẹn tẹ̀ ń sọ fún mi wá lọ dìgẹ̀ mú àwò ṣe rí gbogbo apátápátá àní ṣerú ayé mo máa ń gbàdúrà fún gbogbo wa ni gbogbo ẹ̀yin tẹ́ bí máa bí àwọn tẹ́ wà ń bí ọmọ yín ò ní jọ ọmọ òfò àwọn stage kan wà tó jẹ́ pé ẹ̀dá gbọ́dọ̀ mú rẹ̀ mo máa ń sọ fún wa Serious tension in ṣé gbogbo àwọn tó ń pa nípa tèkìtì ní election sìn báyìí family wọn ò jèrè wọn mọ́ ọmọ wọn tán bí ọmọ wọn ti dọmọ ọlọ́mọ ìyàwó tó máa fi sílẹ̀ ìyẹn ó ti lọ nìyẹn mo fẹ́ kí ìwọ tó bá ń wò mí kó ronú ara ẹ wò wípé ṣé orí tèmi náà àbórí àwọn ọmọ mi náà ṣé wọn ò lè ṣoríire ni ṣé dandan ni kí n lọ gba àǹkárá ṣé mo dandan ni kí n gba àǹkárá kú ni lọ́wọ́ àwọn aláǹkárá àwọn tó máa ń pè àǹkárá fún yín tó máa yọjú ara wọn sí ṣé dandan ni kán fi kí lórúkọ òkèlè àbí kí náà kó rice tí pínpín ṣé dandan ni kó bá wọn gbà á ni nǹkan tó ti ń gbà fún ọdún mẹ́rin wàá fi rice báàgì kan wàá fi bọ́dún mẹ́rin jẹ́ nínú ayé ẹ jẹ́ kí n play tension tán ló ṣẹlẹ̀ ní èkìtì yín kẹ́ gbọ́. gunmen shoots Oba. Hello, my name. The governor of Ekiti State is one person who, you know, his attitude or his behavior shows that he's indifferent to the activities of Fulani headsmen going on. Why do we say so? If you condemn something, you don't like something, you will condemn it and you will come out outright to say this is not acceptable. The governor of Ekiti State has not really, you know, been very proactive in regards to Fulani activities in the states or in the Southwest region, you know, like unlike Governor Olurotimi Akeredolu, you know, who has really been speaking and condemning the activities, not Ekiti State governor. And right now what we are hearing is the Oba has been shot. Let's get all the details. Please don't... wọ́n yìnbọn sí ọba lẹ́kìtì gọ́ọ̀nà láti ní kí àwọn fúlàní máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́wà lẹ́kìtì àánú yín ṣe mí ẹ kú oríire o even mi ń ṣe politician kí Fáyọ̀ṣe má ṣe nǹkan kan bí Fáyọ̀ṣe tó tẹ̀ ṣe jẹ́yàn gan torí òun náà jákàjàká tó ń ṣe ó sì defend àwọn ọmọ èkìtì nígbà tó gbọ́ wípé wọ́n ń jà nínú igbó pẹ̀lú àwọn kíná porúkọ ẹ̀ àwọn tí kíní iṣẹ́ bẹ̀rẹ̀ àwọn tó máa ń pààyàn yìí tọ́ṣẹ̀ bẹ̀rẹ̀ Fáyọ̀ṣe fúnra rẹ̀ fẹsẹ̀ rìn lọ sínú igbó pẹ̀lú àwọn local hunter yẹn tó ní kán dojú jàkọ àwọn Fúlàní yìí mo sì rántí kó má ṣe anything ó feel pé àwa èèyàn wa lẹ́kìtì a gbọ́dọ̀ protect wọn gọ́ọ̀nà wa tó wà ń bẹ̀ ń sìn wọ́n ló sọ wípé káwọn Fúlàní máa bọ̀ nílẹ̀ fún wọn bíi pé bóyá àwọn ọmọ èkìtì irú àwọn ọmọ èkìtì àtàní family èkìtì ń sìn bí Fúlàní tẹ̀ pa wọ́n tán politics ló fi ń ṣe because wọ́n du ipò àwọn náà fẹ́ di president tó ní mo rí pé àwọn kan campaign fún kíní kan next president or something like that ó dàbí pé bí Fúlàní tẹ̀ pa wá tán bó tẹ̀ pé gbogbo àwọn tó wà lẹ́kìtì tán kò kàn kóun ṣáà ti du oyè ń tiẹ̀ ní kó ṣáà ti rọ́nà lọ kò sí nǹkan tó kàn pẹ̀lú pé ẹnìkan wọ́n fìbọn yan ó pẹ́ kán tó pa àwọn èèyàn ẹ wo nǹkan tó ń ṣe fún wọn ní Kọ̀lé Èkìtì táwọn Fúlàní ṣe fáwọn èèyàn bẹ̀ gbogbo èèyàn ọmọ Èkìtì tẹ́ bá ń gbọ́ mi tẹ́ bá ń wò mo máa ń sọ̀rọ̀ kan fún wa ẹ má talẹ̀ fáwọn Fúlàní o ẹ má talẹ̀ fún Fúlàní ẹ̀yin tẹ́ bá wà lẹ́kìtì Fúlàní kò sí bó ṣe lè bá wọn ṣọ̀rẹ́ tó for almost 50 something years Fúlàní ni Fúlàní á máa jẹ́ o Fúlàní ni Fúlàní á máa jẹ́ ẹ jẹ́ kí n play kíní news yẹn níbi tán láti yìnbọn fọ́ba lẹ́kìtì. Forget to give us a thumbs up, subscribe if this is your first time. God bless you. A traditional ruler in Ekiti State and the Lowo of Ekiti in a Lejuri local government area, Oba Adetutu Ajayi narrowly escaped death on Friday evening as suspected gunmen fired bullets on his car.
This happened less than 24 hours after a petrol dealer Bayo was abducted in the same Inisan Ekiti by gunmen who emerged from the bush on motorcycle and his whereabouts unknown as the press on time on Saturday. Although the monarch escaped death but was said to have sustained severe gunshot injury and now hospitalized in one of the medical facilities in Ekiti State. It was gathered that the bandits wanted to kidnap the first-class monarch. Ọba náà ti yìnbọn sí ìyẹn ẹ̀yìn èèyàn mi lẹ́kìtì ẹ̀ka aláàkan lára àwọn ọba ni o ìgbà tó bá ti ń yìnbọn fọ́ba kí lẹ́yìn àwọn aráàlú fẹ́ ṣe o nísìnyí tó bá lọ sí Nàìjíríà tó bá kúrò ní ìlú òyìnbó nsìn tó wá sí Nàìjíríà nsìn báyìí àti travel by road nsìn ẹ̀mí fu àyàfu ni wàá máa rò pé ìwọ Ọlọ́run bá máa jẹ́ pàdé àgbákò ni torí akúkú sọ́nsìn gbogbo àwọn tí àwọn èèyàn tó bá lọ jà pé káwọn Fúlàní má pààyàn ọlọ́pàá máa dá sí kẹ́lì mọ̀ pé ẹ̀mí wa òjò wọn lójú wọn fẹ̀mí wa ṣe politics ni kò sí nǹkan tó kàn wá ìwọ tó bá ń gbégboro tó bá ní kò lè kàn ẹ́ jẹ́ kí n play máa yìí kí n fi wọ̀n wá nǹkan tó fojú ẹ̀ rí tí àwọn kí lorúkọ ẹ̀ àwọn bandit tó wá sílé ìtàn fẹ́ wá jí gbé chairman báǹkì kan ni Ọlọ́run ló yọ bí ipò jẹ́ni tó gbóyà ni mo ń bọ̀ o torí wọn ò ní ṣòwò ẹ̀ fún wa mo ń bọ̀ o. Chairman NBA Gwagwalada branch. This early hour this morning, kidnapper came to my place with well-armed weapon. They broke through my gates. This is my compound with sophisticated weapons. And they broke in through the second gate. Here is it. You can see the mark here. Yes. There is bullets everywhere. This is bullets. This is a mark of bullets on the wall. They were well armed. This might be a Tugamaji. They were well armed. This is bullets. Bullets on my wall. This is also bullet through the window. I don't know if you can see this. This is bullet here. Nǹkan tó jẹ́ kí n ṣe òfin lóyìn pé àwọn tá a bá ń gbé ní gbòòrò ń sìn tá a sì ń sọ pé àwọn Fúlàní wọ́n ń pààyàn tá a believe tó rò pé bẹ́ẹ̀ wọ́n kàn máa pariwo kí ní kò lè kàn wá tó ṣe mú ògógóró tẹ́kù tó bá ti dògógóró sórí tó bá ti lè mú ọtí ọ̀rọ̀ nǹkan tó ṣe é ti tán ìgboro lẹ́ni yìí ń gbé o ìgboro ló ń gbé táwọn Fúlàní ti fọwọ́ bá ní Àbújá tẹ̀lé lè ti ṣẹlẹ̀ òkè jẹ́ pé bá kíní o kó lè mọ̀ pé ó ti ń karánú gbóǹsìn tó bá yá ó ń bọ̀ ládìgboro nísìn ó ti ń ba débi pé tó bá kọ́lé tó fáìn sí Nàìjíríà ń sìn wàá wà nínú ilé ẹ̀ làwọn Fúlàní máa dé. There's another one here through the window and it's a lot of bullets. There is another one here. You can even see the bullet inside. Look at the bullet here. Yes, look at the bullets. It's still there. Look at the bullet still there. Yeah, it's still right there. Look at it there. Yes, there's bullets. And this my door is a security door, as you can see. It's a security door. Look at one bullet here. Look at bullets, and they broke through this place. And there's another bullet here. You can see this hole here. It's a bullet. It was AK-47. With chain bullets all over. This is another one here. It's another one here. And they break through to my house. And I have a running battle with them for more than 30 minutes. Ṣé gbọ́? I fought. Ṣé gbọ́? Bí pé ọkùnrin yẹn brave ni o. For more than 30 minutes. Òun pẹ̀lú àwọn pípín wọ́n dẹ̀ ń yìnbọn. Ọlọ́pàá ò yọjú. For more than 30 minutes. Òun pẹ̀lú àwọn kidnapper ń jà nínú ilé ní ìgboro láì ṣe inú igbó.
ọlọ́pàá ò yọjú síbẹ̀. Ẹ jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ àwọn Nàìjíríà tó bá jẹ́ kan nínú àwọn gómìnà wa ní kidnapper ti ń ṣe bẹ́ẹ̀ yẹn kí ló rò kó máa ṣẹlẹ̀? Àwọn ọlọ́pàá ti dé kíákíá, wọ́n ti rán àwọn ọlọ́pàá lọ, wọ́n ti san gbogbo wọ́n ti da gbogbo sójà sí gbòòrò. Èèyàn tó wà nínú ilé ẹ̀ nìyẹn kò jẹ́ pé ó jáde nínú ilé ẹ̀ làwọn kidnapper ti wá bá wọ́n dàbọn bolẹ̀ tó fẹ́ jẹ ọkọ. Ṣé gbogbo èèyàn ló máa ní agbára láti ṣe nǹkan tó ṣe yẹn? Torí ẹlòmíràn ní kò kàn òun. I fought with them by God's grace. I injured some of them. You can see the blood stain on the ground. This is the blood stain of the kidnappers. This is just the blood stain. The blood stain. Look at the blood stain on my wall. Look at the blood stain everywhere. All these are the blood stain. Look at the blood. Look at the blood. I'm not sure that this person is going to survive it. I use machetes to machete them. Yes, look at it here. And exactly, this is what happened. And you can see my cutlass here, the one I used when we were fighting. We really fought in this city room. Here is my city room. Yeah, this is my city room, and it was really battle, and this is blood. Also, you can see it now. You can see the blood out there, and ìdí táwa fi ń pariwo lẹ́rí yẹn o, wọn ká ọmọ Nàìjíríà sí, gbogbo ẹni tó gbé Nàìjíríà ni wọ́n máa ń ṣe mí ni. Torí tí nǹkan bá ṣẹlẹ̀ sára ló nílùú wa yẹn, ìwọ Ọ̀yọ́ òun ní Ọ̀yọ́ ló wà ní Nàìjíríà tó jẹ́ pé kò sẹ́ni tó rí ẹ, wọn fẹ́ mọ nǹkan kan tó ṣẹlẹ̀ sí ẹ. Bẹ́ẹ̀ tó bá jẹ́ kan nínú àwọn politician yẹn ló sick, wọ́n gbé wá sí London, wọ́n gbé wá sí America, ìwọ wà ń bẹ̀ ó sì ń sá tẹ̀lé wọn káàkiri. Irọ́ ni òkìní Tinubu ló gbọ́dọ̀ jẹ́ tí ó bá sí àwa ò ní gbà o. Òun lẹ́lòmíì ṣì ń bá kiri bó ṣe wà yìí. Fún gbogbo àwa tá a fẹ́ lọ lóyìnbó, tá a fẹ́ lọ sí Nàìjíríà, mo fọlọ́run bá bẹ̀ wá, ẹ jẹ́ ká rò dáadáa ká tó lọ. Àwọn ìjọba Nàìjíríà kò sí kankan tó lè ṣe fẹ́ anybody. Àwọn kan tó wà Nàìjíríà gan pariwo ni. Ìwọ tó wá fẹ́ travel ń sìn, rò dáadáa kó tó travel. Má kàn dédé tọ́ sọ́nà kó máa lọ. Àwọn ẹni yìí wọ́n travel, wọ́n ń lọ ilẹ̀ ṣú bá wọn lọ́nà, ẹ̀bùn nǹkan tó ṣe fún àwọn ẹni ẹlẹ́ni. Junction náà ti dá wa dúró. Níbo junction wo ń bẹ̀? Kọ́lá ìdóbì kátólé kọ́nà òkèrè. Ẹ lè double cross wọn. Wọ́n lè fẹ́ double cross wọn àwọn tó fẹ́ pay for 7. Now, ibo ló ti ṣẹlẹ̀ ẹ̀tàná sójú ẹni yìí. Ẹ̀tàná sójú ẹni yìí. Ibo ló ti ṣẹlẹ̀? Junction náà ló ti ṣẹlẹ̀ nǹkan tó kọ́ nìyẹn. Láwọn tó ń travel lélẹ́yìí o. Junction náà ti dá wa dúró. Níbo junction wo ń bẹ̀? Kọ́lá ìdóbì kátólé kọ́nà òkèrè yẹn. Ibẹ̀ náà ti dá ogun wa dúró. Ọlọ́pàá láti ẹ̀pọ̀ wọn á park. Bá ṣe wá park wọn á ní anybody calm down. Àá bọ́lẹ̀. Wọ́n ṣe bọ́lẹ̀ báyìí wọ́n sì yọ̀bọ̀ sí mi ní ẹ̀yìn ọrùn nìyẹn. So wọn ní gbogbo owó tó wà lọ mi, ọkọ̀ check àpò mi fúnra rẹ̀. Àdágan tó wà ní mọ́tò, everything tó wà ní mọ́tò mi ká bá dáná kó. So woman yẹn phone everything báàgì wọn gbà, wọ́n dẹ̀ lé woman yẹn, wọ́n dẹ̀ lé wọnú gbólọ, wọ́n lé àwọn obìnrin àwọn ọkùnrin kọ̀ọ̀kan. Ṣé rí àwọn obìnrin tó lé wọnú gbólọ yẹn, ìwọ tó ti sọ pé à ń sọ̀rọ̀ jí ni, wọ́n máa ń rape wọn ni. Ìyá kan wà tí ọmọ ẹ̀ pariwo fáwọn èèyàn, ọmọ ẹ̀ pariwo kán gbà yáwọn, kán bá ń gbà yáwọn kalẹ̀. Wọ́n ní kí wọ́n lọ mú bá 10 million àbí 12 million wá wọ́n rí san. At last wọ́n pa ìyá yẹn ni. Àwọn tó ń pa nílẹ̀ Yorùbá, kò sí gómìnà wa kankan, kò sí nínú gómìnà wa kankan tó sọ̀rọ̀ nípa ẹ̀wọ̀n kì í sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ wo gbà tán jà ní Ìbàdàn, ẹ wo nǹkan táwọn Fúlàní àtàwùsá ṣe, gọ́fẹ́mẹ̀ntì sanwó fún wọn. Ilé wọn gbọ́dọ̀ tó ti líìgì wọn gbọ́dọ̀. Wọ́n gbé bọ̀dá ní sẹ́. Ṣọ́wọ́ gbé mọ́tò dání. Wọ́n mi ìlú mọ́tò lọ́wọ́ wọn. Mi ìlú mọ́tò lọ́wọ́ tó ẹgbọ́n rí wọn sí ẹ̀mọ́ mọ̀nà ibi tó ń gbà sí. Wọ́n ní wọn bá àwọn Fúlàní ni wọ́n.
Fúlàní ni màálù rú lára wọn gan gidi ni. Àwọn Fúlàní ni. Mọ́tò mi wá bẹ́ẹ̀ mọ́tò lẹ́ni. Mọ́tò mi wá bẹ́ẹ̀ sẹ́wọ̀n mọ́tò lẹ́ni. Kò sí mọ́tò lẹ́sí bẹ́ẹ̀. Ilé ìtọ́jú wa gẹ́gẹ́ àyàkà aláwa gẹ́gẹ́ ni. Ọ̀mí lè ń gbé. Ọ̀mí ló ń gbé. Inú gbé ọ̀nà gbà fún ọlọ́gbọ̀n ọ̀nà. Bó ṣe wà yẹn tó bá ti rí àwọn bọ́ọ̀lù tó ẹgbẹ́ yẹn sí pé kìíní. Wọ́n ti lè ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ mi nìkan. Well, I just escaped kidnappers on Abeokuta-Ibadan Expressway. Thank God for my life. Thank God for my life. I was able to escape. They took away. They've been able to kidnap some. See my tire. See my car. We have to reverse. No, I just use reverse now. But they picked the other guy inside in Lexus like this. I saw that guy. And now, lójúbọn ló ń sọ side mirror. Lójúbọn you know now as we. Bẹ́ẹ̀ bó ti tú. Rélùwé ló máa gbà. Rélùwé ni wọ́n máa gbà. Táwọn àwọn Fúlàní rélùwé ni wọ́n máa gbà. Ẹsẹ̀ rán lè gbègbà rélùwé. So wọ́n ti ṣe operation gbogbo bíi tẹ́lẹ̀ bí. Gbogbo èrò onímọ́tò ìjọba wọn ti kó ọwọ́ nígbó. Gbogbo èrò onímọ́tò ìjọba sẹ́. Ìjọba kọjọ yìí. Ẹ ń gbọ́ ẹjọ́ má bínú èèyàn kẹ́ máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ táwọn Fúlàní ń ṣe nílẹ̀ Yorùbá torí àwọn pípò yìí wọn rẹ́dì láti sọ̀kọ́ bọ́n ṣe máa ń ṣe nìyẹn ibi tí wọ́n bá tilẹ̀ tẹ̀dó sí báyìí wọ́n máa pààyàn bẹ́ẹ̀ ni nǹkan tó ṣe ní Kánò nìyẹn tó fi gba Kánò lọ́wọ́ àwọn Haúsá dè ní torí ẹlòmíràn rò pé mo ti rẹ́ nìkan tó sọ pé àwọn mùsùlùmí kíníkan ọ̀rọ̀ eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ká lè gbára wa níyànjú ní ẹ̀yin èèyàn mi ìwọ tó bá ń gbọ́ mi tó bá jẹ́ ọ̀dọ́ ń sìn mo rò bí nǹkan tó kù fún wa ní bá ṣe máa gba òmìnira orílẹ̀-èdè wa ká kúrò ọ̀dọ̀ àwọn Haúsá yìí káwa fúnra wa gan lè ṣèjọba ara wa ẹlòmíràn ní ṣé àwa fúnra wa a lè ṣèjọba ara wa àwọn Haúsá tó dì mọ́ Yorùbá ẹ rí pé ńgbà tí Yorùbá dìde ń sìn lọ́nà fẹ́ restructure ni wọ́n mọ̀ pé kò sí nǹkan tí Yorùbá ní alépo a ní gold mo ti show fídíò kan fún wa rí tán wa gold ní Ọ̀ṣun state ẹni tí ò bá rí fídíò yẹn kó sọ fún mi mo show fídíò kan fún wa tó jẹ́ pé wọ́n wa gold ní Ọ̀ṣun state tó jẹ́ pé àwọn gómìnà wa dẹ̀ mọ̀ ń bẹ̀ wọ́n kàn ń wà ní ń bọ̀ ọ́ tó jẹ́ pé wọ́n wa gold tó yẹ pé wọ́n ń wa gold tó yẹ pé àwọn ìjọba wa dẹ̀ mọ̀ sí gbogbo ẹ̀yin ọba tẹ́ bá ń gbọ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni mi ì ní pẹ́ lórí program yìí nítorí ẹnìkan pè mí sínsìn wọ́n ní kí wọ́n á ṣe nǹkan kan ìjọ má bínú tó bá di ọjọ́ méje ní mo máa padà wá láti wá parí ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ sáré lọ ṣe kí